الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إليني الدرس الثاني إذا لك جلاتنا تيرا الأدلة الشرعية الدامغة لتحريم الخروج على الحكام الظالمين من المسلمين أماري لاتنو الكتاب السنة بلاتنو سنة أماري لاتنو شريعة إليتي أو من داني لين tí ó ń ṣe ìmájáde lé olórí lórí tí ó ń ṣe ní èèwọ̀ ní àwọn olórí tó bá jẹ́ àwọn alábòsí. wọ́n tẹ̀síwájú lórí alhadithu thalith an abi dharrin radiyallahu anhu qala inna khalili awsani an asma'a wa uti'a wa in kana abdan mujadda'al atraf. Abu Dharr radiyallahu anhu nínú hadithi al-imam Muslim wọ́n gbé jáde nínú kitabul imara babu wujubi ta'ati al-umara'i fi ghayri ma'siyah wa tahrimiha fi al-ma'siyah hadith 1837. wọ́n ní pé awsani inna khalili dájúdájú khalilu mi ọ̀rẹ́ ayọ̀ mi anabi sallallahu alayhi wa ala alihi wa sallam awsani ó ṣe wàsíyà fún mi, ó bá mi sọ̀rọ̀, sọ àsọtẹ́lẹ̀ fún mi pé an asma'a wa uti'a, so kí n máa gbọ́ só lórí lẹ́nu kí n sì máa tẹ̀lé, àti mọ̀túnmọ̀ as-sam'u àti at-ta'a. Hani wa in kana 'abdan mujadda'al atraf, kódà kó jẹ́ pé ẹrú ni olórí, kódà kó jẹ́ ẹrú ó tó wá jẹ́ mujadda'al atraf. So kí ni tí wọ́n mujadda'al atraf? afáni al-jad'u. قال ابن الأثير في النهاية ابن الأثير رحمه الله ينترى النهاية في غريب الحديث والأثر وني قال الجدع يتما الجدع وني قطع الأنف والأذن والشفة وني كي يتجنمو كتجلتي وهو بالأنف أخص. So nǹkan yìí ni ó jẹ́ nǹkan tó máa ń lò fún imú jù lọ́pọ̀lọpọ̀, so ó jẹ́ nǹkan tó wà special fún imú lọ́pọ̀lọpọ̀ tó bá ń lò bómi, so a máa túmọ̀ sí imú lásán. wọ́n ní fa idha utliq tó bá ṣe ìtọ́lákọ̀ tó wọ́n pé mujadda'al atraf báyìí, àbí tó wọ́n pé wọ́n pè yàn ní aljad'u, wọ́n sọ pé ghalaba alayhi al-anf, so imú iná ni ó borí, ẹni pé wọ́n sọ pé nìkan jad'u iná ni wọ́n túmọ̀ sí pé kí ni wọ́n tọ́ ti gé nímú, wọ́n tọ́ wọn ó ti gé nímú, imú rẹ̀ kò dá pé. wọ́n ní yuqal, wọ́n máa ń sọ nínú èdè pé rajulun ajda', so pé èèyàn ajda' iná ni àbí majdu' idha kana maqtu'a al-anf, so wáyé pé imú rẹ̀ ti gé, wáyé pé imú rẹ̀ ó ti gé. so ilé ni ọ̀rọ̀ Ibn al-Athir rahimahullah tẹ́lẹ̀ ń túmọ̀ sí pé kí ni bí ẹni tó jó lórí bí ò bá ṣe rí kó tiẹ̀ má dálẹ̀ dà, kó má fáìn, kó jẹ́ arọ, kó jẹ́ ẹni tí ò dá pé, tó ẹ jẹ́ pé òun náà lórí khalas, a máa tẹ̀lé náà, a máa tẹ̀lé. níta sì mọ̀ ní pé kò possible káwọn èèyàn wà kí wọ́n wà ní àsìkò al-ikhtiyar tí wọ́n lè ṣe ikhtiyar olórí fúnra lára wọn, kí wọ́n á choose kíni ẹni tó ní ìròyìn ìbá ìlà, so tó wọ́n pé ẹni tó dá pé làwọn èèyàn fẹ́ choose, wọ́n túnmọ̀ sí pé kíni ẹni tó jẹ́ jẹ́dùn yìí ọ̀nà kan ni ó gbà débẹ̀ tó jẹ́nà tí ó tọ́, kò lè irú èèyàn bẹ́ẹ̀ kò lè jẹ́ olórí tó jó ń dédé, torí pé ọ̀nà tí ó gbà débẹ̀ gan kì í ṣe ọ̀nà dédé. tó bá débẹ̀ nǹkan arábìnrin kíni ká máa tẹ́tí sí ká sì máa gbọ́rọ̀ sí lẹ́nu náà, ká máa tẹ́tí sí ká sì máa gbọ́, ó ṣáà ti débẹ̀ àwọn èèyàn ti kójọ lórí rẹ̀, ó sì lágbára kì í pé bí ó kàn débẹ̀ ẹlòmíì
ẹlòmíì gba dànù ó ti wà ń bẹ́ ó ti tàmá kánà kò sí tẹ́lẹ̀ nǹkan fẹ́ ṣe sí mọ́ àbó gbégbá bò náà ni ìyá wọn ń ṣe ó sì débẹ̀ òun ló borí òun ló borí arọ ló borí so kò sí wàhálà ẹ ti yàn án ẹgbẹ́ yìí náà àwọn èèyàn náà dìbò fún so khalas wọn ni qala abu abdullahi al-ubbi abu abdullah al-ubbi wọn ni muhammad ibn khalifa ibn umar al-ubbi al-maliki rahimahullahu ta'ala wọ́n ní aljad'u alqat'u nítorí pé ní aljad'u níbi hadith wọn náà alqat'u kí n kò ti gé wa ashara bidhalika ila awsafi al'abdi almusta'mali fi ri'ayati wa ghalidh alkhidma so wọ́n ní pé ó ń fi eléyìí ó fi ń júwe ó fi ń tọ́ka sí àwọn ìròyìn ẹrú àwọn ẹrú tí wọ́n máa ń lò láti máa fi tọ́jú nǹkan láti máa fi dáko láti máa fi jẹ́ko wa ghalidh al-khidma àtàwọn iṣẹ́ tó ní agbára ó ní faqad yanqati'u ba'du asabi'i arjulihi min khushunati al-ard so apá kan àwọn èékánná ẹsẹ̀ rẹ̀ ó lè gé látara bí ilẹ̀ ṣe ní agbára bí ilẹ̀ ṣe bó ṣe yí tí gbogbo ó tún máa gbóná kẹ́rì pé tó bá ti iṣẹ́ gbogbo ẹsẹ̀ ó ti fẹ́lẹ́ ó ti rí bákan tó pé ẹsẹ̀ ó ti là yóò ti là so ẹlòmíì tí ò jẹ́rú gan tí wọ́n lò nílò ẹrú tó pé bricklayer ni àgbẹ̀ ni a rí pé tí wọ́n bá rí wọn àwọn tí wọ́n bá kí mójútó ara wọn dáadáa a rí pé gbogbo ẹsẹ̀ ó ti là yóò ti là tó pé ọmọ ní kẹsẹ̀ gan ó lè ti fẹ́ gé tán so ẹrú ànábì ń sọ pé ẹrú tẹ́rú bá fi lè dórí òpó tó jẹ́ olórí tó pé bó ṣe rí náà ẹrú tó pé wọ́n ti mú sìn bóyá wá dá ọgbọ́n ni ó fi borí àwọn náà kan ló ti àwọn àgbàdé orí ipò so orí náà olórí náà ni wọ́n jẹ́ wọ́n ní wa huwa mubalaghatun fi ta'ati al-amir ala ma kana min sharafin aw wad'ihi so eléyìí ìdógóńgó níbi máa pa wá láṣẹ lórí pé mi máa tẹ̀lé olórí náà lórí bí olórí náà bá ṣe rí yálà ó jẹ́ ọlọ́lá ni àbútí ẹ̀ jẹ́ ní ilẹ̀ ẹni yẹpẹrẹ so èèyàn máa tẹ̀lé náà àwọn bí mú ilé àwọn alápèjú pé ẹrú bá máa jámọ́ kankan àbí olórí yín kò bá máa jámọ́ kankan kò bá máa ní kankan ìtọ́lẹ̀ mi máa sọ pé ọmọ kìíní kan ni wọ́n máa sọ ìgbà tí téèyàn bá dórí ipò tán tó ti jẹ́ ọ̀gá tí pọ́n náà ni wọ́n dìbò fún tí wọ́n bá rí tí ò tọ́ láàrẹ̀ wọ́n ṣe máa sọ story fún kò ní primary school certificate kò ní kìíní kan kò sáf Allahu musta'an wọ́n ní illa an yukhalifa al-amra kama taqaddam illa an yukhalifa al-amra kama taqaddam so àyàfi tó bá yapa àṣẹ ẹni pé tó bá pa wá láṣẹ ẹni tí ò kì í ṣe in tó dá tó pa wá láṣẹ ẹni tí Allah subhanahu wa ta'ala tó kọ̀ fún wa so gẹ́gẹ́ bó ṣe rí kọjá so lè wà nù sharhu sahih Muslim ti Abu Abdillah al-Ubbi tí wọ́n pè orúkọ rẹ̀ ní ikmalil mu'lim so tíra kan ní ikmalul mu'lim tí al-Qadi Iyad tí wọ́n kọ ikmalul mu'lim bi fawaidi Muslim so yẹn pé wọ́n fi complete sahih Muslim ikmalul mu'lim bi fawaidi Muslim so wọ́n fi ṣe sharhu sahih Muslim ni so nǹkan tó wá dé wọ́n rí pé tíra yẹn náà tún bùkátà sí ziyada ká tún ṣiṣẹ́ lé lórí àwọn ṣe ikmalil mu'lim yẹ bá ṣe ń rí sharhi náà lásìkò yìí ká fà kan ṣe sharhu tíra kan rumi wa yóò tún ṣe sharhu yẹn so al-hadith ar-rabi' عن بصر بن سعيد رحمه الله قال دخلنا على عبادة بن الصامت وهو مريض قلنا أصلحك الله حدث بحديث ينفعك الله به سمعته من النبي صلى الله عليه وسلم سولة رب بصر أما سعيد ونبي ولط عبادة ابن الصامت لجك لاسكتي أوره àwọn sọ fún pé aslahaka Allah kí Allah subhanahu wa ta'ala kó bá tún ṣe kó bá fún ẹni àlàáfíà hadith bi hadithin yanfa'uka Allah bi bá wa sọ̀rọ̀ pẹ̀lú hadithu kan tí Allah subhanahu wa ta'ala tí ó fi ṣe ọ́ láǹfààní
tí pé hadith náà bóyá Allah subhanahu wa ta'ala ó lè lò ní sábàbí láti jẹ́ kí àlàáfíà dé báyìí àbí tí ó ti ẹ̀ṣẹ́ láǹfààní látara pé kí ni ó kọ́yàn nímà ni tó jẹ́ pé hadith náà kò sami'tahu minan nabiyyi sallallahu alayhi wa sallam tó jẹ́ hadith tó gbọ́ lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam qala Ubadah ibn Samit wọ́n sọ pé da'ana an-nabiyyu sallallahu alayhi wa ala alihi wa sallama fabaya'nahu ànábì pè wá lọ́jọ́ kan a wá ṣe báyà fún a ṣe pledge fún alkawani faqala fima akhadha alayna ó wá sọ nínú alkawani tó gbà lọ́wọ́ wa wípé oni an bay'ana ala as-sam'i wat-ta'a a ṣe báyà fún lórí as-sam'u àti at-ta'a mímá gbọ́rọ̀ sí lórí lẹ́nu mímá tẹ̀lé olórí àṣẹ rẹ̀ fi manshatina wa makrahina nígbàtí a bá wà active ta jí pépé àti ìgbàtí a bá jí pépé náà tara wò dágágá wa usrina wa yusrina bákan náà gbà tara bá ń níwá àti gbà tara bá ń dẹ̀wà wa atharatin alayna àti gbà táwọn olórí bá ń yàn wá jẹ tí wọ́n bá tó bá jẹ́ pé owó ìlú àwọn ni wọ́n kó sápò ara wọn àwọn ni wọ́n jẹ́ wọn pín kárí so a ṣe báyìí àfọ lórí pé kí ni a máa tẹ̀lé lórí condition báyìí náà wa alla nunazi'a al-amra ahla bákan náà ká má ṣe munaza'a ká má máa bá olórí fa ipò rẹ̀ ká má dupò rẹ̀ pé àwọn àgbà mọ́ lọ́wọ́ á lè kúrò ń bẹ̀ lókùngbà tó bá jẹ́ mùsùlùmí illa an taraw kufran bawahan indakum min Allahi fihi burhan àfi tẹ́ bá tó rí kúfùrù tó clear tẹ́sí lẹ́rìí lọ́wọ́ lórí rẹ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tẹ́ ní ẹ̀rí lórí kúfùrù náà so tagbára sí wà al-qudratu shar'iyya ìyẹn lágbára láti lè ṣe kí láti lè gbé olórí kúrò bẹ̀ torí pé nínú hadithi al-Imam Muslim ọgbà wà nínú kitabul fitan so bákanáà al-Imam al-Bukhari nínú kitabul fitan bákanáà al-Imam Muslim nínú kitabul imara so nínú hadithi Ànábì sallallahu alaihi wasallam ń sọ fún wa pé ká tó lè jáde lórí à ń bùkátà láti rí àwọn kan alákọ̀ọ́ illa an taraw kárí kò jẹ́ pé èèyàn kan lórí àárí an taraw kẹ́rí jámọ́ olówó ń bẹ wáwùl jama'a iná nìyẹn so kò jẹ́ pé èèyàn kan ní orí tí a sọ fún àti ẹkìn kò sí ní jámọ́ aláìmọ̀kan gẹ́gẹ́ bí ó ṣe wá ẹlẹ́kẹ̀jì kufran bawahan kufran yóò clear kò ní jẹ́ ta kama work ó ń fi síbi jẹun ó ń tẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó bá tẹ́ yóò máa fa tẹ̀sùbá tí ó bá fa tẹ̀sùbá yóò máa bá wọn bídá ṣe kò ní al-wala wal-bara gbogbo èèyàn ni ó máa bá ṣe so gẹ́gẹ́ báwọn èèyàn ó ṣe wọ́ọ̀kì ẹ̀ fún lórí àbáwọn lómi náà wọn sọ̀rọ̀ rí yà tí táwọn sọ ní pé kíni bí wọ́n fòfin mi tó yàtọ̀ sófin Allah subhanahu wa ta'ala dájọ́ so eléyàn sí ní al-hukmu ghayru ma anzala Allah kufrun bawah so eléyìí àìmọ̀kànnán al-hukmu ghayru ma anzala fi dhatihi kufrun asghar inan tí ó kí n gbé jáde kúrò náà sí kufrun asghar ghayru mukhrijin min al-millah so ẹ̀ṣẹ̀ ńláńlá inan al-hukmu ghayru ma anzala Allah so kí a tó ma wọ́n sọ kí a ti ṣe istihlalu rẹ̀ ó fi ṣe at-tashri'u al-'am wọ́n gbé lórí àwọn ìyàpẹ́ ntẹ́ máa lo iná ilé so al-istihlal ní amrun qalbi nǹkan tẹ́ pé ọkàn lè fi máa mọ̀ kí pé nítorí pé yẹn mu sìgá wọ́n sọ pé ó ti ṣe sìgá ní halal àbí nítorí pé ń ta sìgá wọ́n fún yàn ní sìgá ẹ sọ pé ó sọ di halal rárá so bẹ́ẹ̀ náà ni èèyàn kàn fi òfin dájọ́ ẹ ní sọ pé ó ti sọ di halal àbí tó bá tó láàmọ́lẹ̀ torí pé àwọn ọmọkan rẹ̀ tó bá nínú ọkàn nítòótọ́ pé halal ní káfíìrì náà láàrin wa ti Allah subhanahu wa ta'ala ìyàwó oríyàn ṣùgbọ́n wá padà sọ jáde àwọn kí àìlè ó ti ṣe istihlalu al-hukmi ghayru ma anzala Allah tàbí sọ pé nǹkan ayé ni ó ṣe dédé pẹ̀lú òfin Allah subhanahu wa ta'ala àbótí ẹ̀ dájọ́ òfin Allah lọ àbótí ẹ̀ básìkò yìí mu ju òfin Allah subhanahu wa ta'ala ló gbélé ẹni tó bá ń dájọ́ pẹ̀lú nǹkan mi yàtọ̀ sí òfin Allah subhanahu wa ta'ala ń lu condition yìí yóò di kèfèrí wọn kó kàn dájọ́ lásán constitution ni tí wọ́n ti mọ́ pa so àwọn tó ń gbéra wọn lọ́nà mọ wàhálà tí wọ́n wá káàkiri àti ìgbò tí wọ́n wá káàkiri so wọ́n wá débẹ̀ àwọn ò ní sọ pé ó ti di kèfèrí
à ń sọ pé di kèfèrí nítorí pé olórí ń fi òfin tó yàtọ̀ sófin Allah subhanahu wa ta'ala òfin dájọ́. So bí ó ṣe rí náà ilé, so ó gbọ́dọ̀ jẹ́ kufrun bawah. Ẹlẹ́ẹ̀kẹrin wa ni indakum min Allahi fi burhan, ètò wa lẹ́rìí lórí rẹ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. Kì í ṣe kúfúrú oníke, kì í ṣe kúfúrú tí ò sẹ́rìí lórí rẹ̀. So kò sáà tó fẹ́ mọ̀ pé rí wà lórí rẹ̀ tó tayọ àwọn olùmọ̀. Ṣé ìlànà sọ pé à ń tara òyìn kì í ṣe pé àwọn àwàm náà sọ pé olórí tí ń ṣe nǹkan kan, olórí ń ṣe kinní kan, rárá, ẹ̀yin kì í ṣe olùmọ̀. À ń bùkátà sí àwọn olùmọ̀ tí wọ́n sọ pé nǹkan yìí kúfúrú ni, olórí tó ṣe kèfèrí. Lẹ́yìn náà tó bá tó wá di kèfèrí tán náà, àwa tún lè yọ náà, àtún lè jáde lórí àyàfi ká ní kíni, ká ní àwọn nǹkan kan. Iná ni agbára, ká ní agbára láti lè yọ. Bákan náà ká tún ní kápá láti lè mẹ́lòmíì wá láti replace ẹ̀. Jẹ́ pé ń tọ̀ ń kọ́ yóò máa dájọ́ pẹ̀lú nǹkan tá a fẹ́ pẹ̀lú dédé. So bákan náà kó jẹ́ pé wàhálà tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá yọ olórí yẹn, alhamdulillah, wàhálà tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá yọ olórí yẹn kò tún ní ju wàhálà tá ń sá fún ta ifẹ́ yọ lọ. Tó jẹ́ pé tá a bá ti yọ tán, tá a bá ti sọ pé à ń ṣe inqilab, à ń lọ jáde lórí ẹ̀mí ó sùn lọ. Àbí tá a bá ti yọ tán náà tá a rí pa náà, ìlú ò ní rọgbọ mọ́ gẹ́gẹ́ bí Libya lápèjúwe. So Qaddafi tó jẹ́ lórí wọn, àwọn olùmọ́kà fárọ̀ rẹ̀ sọ kèfèrí ni. Ṣùgbọ́n ṣé wàá jáde lórí àbẹ̀ jáde lórí kò ságbára, ẹ má jáde. So wọ́n jáde, wọ́n pa tòní báyìí ìlú yẹn tòrò. Bẹ́ẹ̀ ni Sudan náà àtàwọn ìlú mìíràn báyìí. Wallahu al-musta'an. So afáàní wa anhu, yẹn látọ̀dọ̀ Ubadah ibn Samit bákan náà. Wọ́n ní pé wa in akalu malaka wa darabu dhahrak, kódà kí àwọn olórí kí wọ́n jẹ owó rẹ̀, kí wọ́n sì lù ọ́, kí wọ́n fún ọ lẹ́gba lẹ́yìn rẹ̀. Wọ́n ní rawahu Ibn Hibban, hadith number 4562. So Ibn Hibban nínú sahihu wa. So eléyìí ni bí ó ṣe rí náà ni. Afá sọ ń sálẹ̀ pé qala shaykhu Adil as-Sayyid mu'alliqa. So Shaykh Fawa Adil as-Sayyid hafidhahullah, wọ́n ní pé la taghtaranna bima yaf'aluhu adhnab al-khawarij min tad'ifihim li hadha al-hadith. Wọ́n ní má gbàtàn jẹ́ pẹ̀lú tí àwọn khawarij, àwọn teos khawarij, àwọn ìrù àwọn khawarij, àwọn mẹ́lẹ́yìn àwọn khawarij tí wọ́n ń ṣe, àwọn Sururiyya ní wọ́n gbà lérò lásìkò yìí, àtàwọn míì náà nù wọn náà tẹ́ pé khawarij pọ̀nbélé, àwọn Qutbiyya. So látara pé kí ni wọ́n tọ̀ àfà hadithu wa in akalu malaka wa darabu dhahrak, yóò padà wá nínú hadith ẹlẹ́kẹfà sáṣàlàyé bí ó ṣe jẹ́ pé ziyada tó lálàáfíà iná inshallah ta'ala. Afáni fahadha min talbisatihim ala ad-dahma'i war-ri'a. So eléyìí nínú àwọn ìdọ̀rọ̀rú mọ́yàn lójú tí wọ́n ń ṣe fáwọn àwọn tí wọ́n lájú, àwọn awam náà lélẹ̀. Wọ́n ní wa illa, if not ni, bí kò bá ṣe bẹ́ẹ̀ ni, fa inna ma yaf'alunahu makshufun amama ahli al-ilm wal-iman. Torí pé tí wọ́n ń ṣe yìí muhawala, bí wọ́n ṣe ń gbìyànjú, àbí wọ́n yẹn sọ pé hadith yìí da'ifu ni, ní tó clear ni níwájú àwọn olùmọ̀, àwọn ní imani, tó clear náà tí ò rújú ara. So al-imam al-allamatu al-Ethiopi rahimahullah, wọ́n ṣàlàyé nǹkan yẹn gẹ́gẹ́ bí a ṣe mú wa inshallah ta'ala látàbí nǹkan hadithu ẹlẹ́kẹfà inshallah. Afáni qultu, ya afọ́n tírà Abu Malik, wọ́n ní wa min munaza'ati al-amri ahla, níbi pé kí ẹ máa bá ẹni tó ní ipò, kí ẹ máa bá dupò rẹ̀. Tánàbí takò nínú hadithu Ubadah ibn Samit yìí, al-intikhabatu, ká máa ṣe kíni ìdìbò, ká máa dìbò nínú pé kíni munaza'atul amri ahla wa inaniya. So torí ètò democracy pátá tí pé nínú rẹ̀ náà ni al-intikhabat, ká máa dìbò ní. So nǹkan kan tó yapa sí Islam, tó ń ti pé democracy tí ó tọ́ fúnra láàrin ni, ètò tí wọ́n tún wá gbé sínú rẹ̀, ètò tí ó tún tọ́ ni. Ànábì ní ká máa bọ́ lórí dupò rẹ̀ sallallahu alayhi wa sallam. Ṣùgbọ́n àwọn gbé tó kankalẹ̀ sínú rẹ̀ pé kíni a tún máa bá dupò rẹ̀ after 4 years a ṣe election mi. So munaza'atul amri ahlahu iná nìyẹn, ká máa fa ipò mọ́ lórí lọ́wọ́ iná nìyẹn. So
ok kò mú ní 4 years ó lọ second term wọ́n ń pè second term náà ni so ó ṣe pé 8 years wọ́n á tún ṣe mí lẹ́yìn ìgbà náà so gbélé nínú pé à ń bó lórí à ń bá dupò rẹ̀ iná ilé al-intikhabat wal-mudaharat wal-i'tisamat bákan náà protest a máa tabana káàkiri a máa ṣe wọ́de a máa jáde lórí títì wa tahyij al-'ammati ad-dahma was-sudhaji min an-nasi wa suqahum so bákan náà mímá ṣe tahyij mímá sọ àwọn ọ̀rọ̀ tí pé yóò máa push àwọn ad-dahma àwọn tí pé àwọn jumhur àwọn 'ammatun nas àwọn awam àwọn ọ̀rọ̀ tí ó máa push wọn tí ó sá yóò máa mórí wọn wú tí wọ́n látara rẹ̀ wọ́n máa bínú só lórí wọ́n fẹ́ jáde wọ́n ti gbé pósítà jáde nísìnyí wọ́n fẹ́ ṣe protest lọ́jọ́ báyìí so torí pé àwọn kankan náà ni ó ti ṣíwájú gbogbo náà làwọn náà ti rí nǹkan wọn kan ṣe kíní ìta máa rí ní táwọn èèyàn gbàgbé káàkiri ní nǹkan wọn kò sóúnjẹ kò sí kíní bọ́ọ̀ làwọn èèyàn ṣe ní ṣe protest káwọn àwọn content tí wọ́n kọ sínú we are not kíní kan wọ́n sọ pé àwọn jà fún equal right àwọn jà fún right àwọn Allahu musta'an so mi máa push àwọn al-'amma àwọn ad-dahma àwọn tí wọ́n dá kankan mà àwọn as-sudhaj àwọn al-makhdu'un àwọn tẹ́kí wọ́n ti gbàtàn jẹ́ wọ́n ti tàn wọ́n jẹ́ wa suqahum àti àwọn aradhilun nas àwọn tí wọ́n jámà kankan náà wọ́n tẹ́ pé kò ságbọ́yé kankan fún wọn lórí ẹ̀sìn wọn lágbọ́yé ẹ̀sìn wọn ní kankan so wani wad-daf'u bihim lima yusammunahu sahati al-i'tisamat lil-mutalabati bi-tarhil al-hakimi wa naz'ihi makana kama tí wọ́n lọ síbi in tí wọ́n ń pè ní gbangba protest àwọn ààyè tí wọ́n ti máa ń ṣe protest tí wọ́n sọ pé àwọn ń fẹ̀hónú hàn láti máa ṣe kí ní àbí láti máa tọrọ pé kí ni pé àwọn fẹ́ yọ lórí àwọn òfẹ́ so eléyìí pátá nínú munaza'atul amri ahlahu inan ahlu rẹ̀ tó pẹ́ iná lẹ́yìn án síbẹ̀ fúra yín kẹtù àmànẹ́zà rẹ̀ eléyìí ní lára gbogbo àwọn aburú democracy náà ilẹ̀ afáàní wa laqad 'allaqa al-imam al-albani rahimahullahu fi as-sahiha al-mujallad as-sabi' fi al-hadith tahta al-abi في صفحة لليني أبي رقم حديث فالغالب هو نقول نمبر حديث تابي page لو ما جه نعم page نان مجلد لك يجي so page 1441 سي 240 سي 241 so نقول الشيخ الألباني وشي تعليق على هذا الحديث لوري حديثي so وصره لوري له وكمان لوري فقال وصيبه ثم إن في هذا الحديث فوائد ومسائل فقهية كثيرة لا يناني بي دايدا جون بأنه حديثي هو أنفاني أتوا مسائل تجا فقهية ومسائل فقه إليه تقبه كثيرة تقبه تكلم عليها العلماء في شروحها هو المصر نقاره إنه شرح حديثنا وبخاصة منهم الحافظ وبخاصة منهم الحافظ ابن حجر العسقلاني في فتح الباري وانا سبيشال لانه الحافظ ابن حجر لانه ترى فتح الباري والذي يهمني منها هنا سبولي تكمج نبي نينو لون بكين أن فيه ردا صريحا على الخوارج رد تكلي وان به لولي عن خوارج سرورية يعني قطبية يعني àtàwọn ọmọlẹ́yìn wọn MSS ní TMC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so alladhina kharaju ala amiril mu'minin Ali ibn Abi Talib radiyallahu anhu wa arda àwọn tí wọ́n jáde lórí Ali amirul mu'minin tí ṣe Ali ibn Abi Talib wọ́n ní fa innahum ya'lamuna duna ayyi shakkin torí pé àwọn yìí ni wọ́n mọ̀ láì ní èméjì kankan aw raybin láì sí àní kankan annahum lam yaraw minhu kufran bawaha wọ́n mọ̀ pé àwọn orí kúfùrù kan tó kílẹ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jáde láwọn lórí wọn lónìí ẹlòmíì kò sí kúfùrù ẹ̀kan tó wọ́n rí lára lórí wa ma'a dhalik ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ nǹkan istahallu qitalahum wọ́n ṣe bíbájà wọ́n ṣe lẹ́tọ̀
wa safka dima'ihi bákan náà títẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ wọ́n ṣe lẹ́tọ̀ọ́ huwa wa man ma'ahu min as-sahabati wat-tabi'in òun àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ náà sahaba àtàwọn tabi'un lọ́jọ́ náà wọ́n ní faṭṭurra radiyallahu anhu liqitalihim so Ali ní ó wà forced láti bá wọn jà wastisali sha'fatihim bákan náà láti yọ ẹ̀gbin burúkú tó wà lára wọn àkídà burúkú tó wà lára wọn yẹn láti gbọ́n dànù pẹ̀lú ibá wọn jà bí wọ́n ṣe kí bí wọ́n túbá ó ní falam yanju minhum illa al-qalil kò sẹ́ni tó pass nínú wọn ẹnìkan kan lánàá àfi àwọn díẹ̀ nínú wọn la thumma ghadaru bihi sọlẹ́nà wọ́n ṣe kí wọ́n àtàkẹ́ lójijì wọ́n pa radiyallahu anhu kama huwa ma'rufun fi tarikh ya bó ṣe gbajúmọ̀ nínú tarikh so tí tálọ́pàá Ali Abdurrahman ibn Muljim kana khawarij lọ́lọ́gbọ̀n Ali ibn Abi Talib radiyallahu anhu wani wal maqsudu in ta gbaleron pé annahum sannu fil islam sunnatan sayyi'ata wọ́n dákalẹ̀ sínú islam sunna burúkú wa ja'alu al-khuruj ala hukam al-muslimina dinan ala marri az-zaman wal ayyam wọ́n wá ṣe ìjáde lórí wọ́n ṣe lẹ́sìn bọ́jọ́ sí ń lọ básìkò sí ń lọ ó ti pé àwọn èèyàn rí nǹkan wọ́n rí lẹ́sìn wọ́n rí pé in tó tọ́ iná ni ibi wọ́n jáde ibi lágbáyá jáde ibi lágbáyá ṣe kìíní kan in tó wọ́n fi ṣẹ̀rí náà rí tó yẹ pé látọ̀dọ̀ àwọn Khawarij ló ti wá so àwọn ni sálàfà àwọn tí wọ́n ń ṣe lásìkò yìí gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣe protest Ta'awunu ni Umma ni TMC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ tí wọ́n pera wọn so àwọn tí wọ́n ṣe nǹkan yìí lẹ́sìn fún wọn tí wọ́n ṣe lọ́sọ̀ fún wọn làwọn Khawarij tí wọ́n jáde lé Ali lórí bal síwájú wọn Hurqus ibn Zuhair tí ṣe Dhul Khuwaysira at-Tamimi tó jáde lánàbí lórí pẹ̀lú ọ̀rọ̀ so wọ́n ni pé رغم تحذير النبي صلى الله عليه وسلم منهم في أحاديث كثيرة so تنتبه النبي صلى الله عليه وسلم بوشي وانا against وانا وحديث تقبه منها قوله صلى الله عليه وسلم نور إني أرى النبي صلى الله عليه وسلم تسايبه الخوارج كلاب النار الخوارج أجانا ينانوا هني ورغم أنهم لم يروا كفرا بواحا منهم أتي تنتبه وري كفر تكلي العرى ولوري وإنما ما دون ذلك من الظلم وفجور وفسوق من ظلم وفجور وفسق so nti wọ́n rí kò tayọ pé kíni àwọn lórí wọ́n ṣàbòsí wọ́n hùwà pòkì wọ́n hùwà eléyìí tí ó dá nti wọ́n rí lásán iná nìyẹn wọ́n sì ń torí ẹ̀ jáde lé wọn lórí afáàní wal yawma wat tarikhu yu'idu nafsahu kama yaqulun qad nabatat nabitatun min ash-shabab al-muslim lónìí ni ìtàn repeat ààrẹ ni àwọn kan ní inú àwọn ọ̀dọ́ àwọn mùsùlùmí àwọn láti dìde nísìn báyìí lam yatafaqahu fi ddini illa qalila wọn gbọ́ nǹkan yẹn náà sìn bí tí ó ju díẹ̀ náà lọ wa ra'aw anna al-hukama la yahkumuna bima anzala Allahu illa qalila wọ́n á rí pé àwọn olórí ni wọ́n dájọ́ pẹ̀lú tí Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ àfi díẹ̀ ni wọ́n rí pé àwọn olórí díẹ̀ péré ni wọ́n dájọ́ pẹ̀lú òfin Allah subhanahu wa ta'ala wọ́n ni فرأوا الخروج عليهم وهربطوا لا تجاد لمالوري دون أن يستشيروا أهل العلم والفقه والحكمة منهم so láì wá ìmọ̀nà lọ́dọ̀ àwọn onímọ̀ lọ́dọ̀ àwọn alágbọ̀ọ́yé lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ní hikma bal rakibu ru'usahum tí wọ́n ṣe ń pé kí ni wọ́n ṣe ń tó wọn wọ́n tẹ̀lé fẹ́nu wọn wa atharu fitanan amya wọ́n wá dá fitna lẹ̀ وسفكوا الدماء في مصر واتجه إلى مصر إيجيبت وسوريا أتني سوريا والجزائر أتني نيجيريا وقبل ذلك سوى جوا وليتي الإمام الألباني صحيح وأن فتن أو فتنة الحرم المكي فتنة إليه تشلني الحرم المكي تي جهيمان أكون تقول جهيمان تي أولا أتاكي الحرم المكي أو أتاكي الحرم المكي ní Kaaba ojú bọ́m̀bù síbẹ̀ so ní Muharram ní 1400 gẹ́gẹ́ ọdún 1400 náà ló ṣe ń káyí tó jẹ́
November 1979 so lẹ́ni ọwọ́ padà tẹ́ ọwọ́ tẹ́ torí kí àwọn ẹlòmíì ni wọ́n máa sọ kí ẹ Salafi ni kìíní kan laysa Salafi yẹn Juhayman kìí ṣe Salafi kìí ṣe Wahhabi rárá khariji náà khawarij inan wọ́n ni fakhalafu bidhalika hadha alhadith as-sahih so àwọn pípò yìí ni àwọn khawarij yìí ni àwọn tó ti rí kọjá náà àtàwọn tó wà lásìkò yìí náà so yìí náà àwọn tí ẹni kọ̀ọ̀kan wá náà ma wọ́n yapa pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe yìí wọ́n yapa hadith yìí as-sahih hadith tó lálàáfíà yìí alladhi jara alayhi amalul muslimina salafan wa khalafan illa al-khawarij ilé tẹ́ pé àwọn mùsùlùmí wọ́n rìn lórí hadith yìí wọ́n fi hadith yìí wọ́n fi ń ṣiṣẹ́ láwọn tó ti rí kọjá àtàwọn tó wá lẹ́yìn wọn àyàfà àwọn khawarij lásán náà mùsùlùmí àwọn wọn lo hadith yìí àwọn khawarij nìkan iná ni wọn lo hadith yìí so bẹ́ẹ̀ náà wà láwọn tí wọ́n mú ọmọ àwọn khawarij tí wọ́n mú omi tí àwọn khawarij tí wọ́n mú kùn tí wọ́n mú lásìkò yìí so nínú àwọn ẹgbẹ́ tí wọ́n dá Islam tí wọ́n dá lámì so gbọ́n pátá wọ́n rìn lórí ìlànà àwọn khawarij iná ni so gbọ́n kan tí wọ́n sì máa kó wá láti sọ pé protest ó tọ́ kí ní kan gbogbo pátá ìrújú iná ni هذا والله تعالى أعلى وأعلم وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك